lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday tí í ṣe ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá tá a wà yìí ó ní gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna gómìnà Nasir El-Rufai ló máa ṣàbẹ̀wò sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Matthew Òkìkíọlá Ọbásanjọ́ ní ilé ẹ̀ tó wà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ rántí pé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ní Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú kábíyèsí ọba Síkírù Adétọ̀nà èlò ṣe nǹkan tí ò ṣe rí láti ọdún mẹ́rìnlélọ́gọ́ta tó ti wà lórí ipò nígbà tó fi ẹni àkọ́kọ́ tí kìí ṣe ọmọ Yorùbá láti apá òkè ọya ìyẹn El-Rufai tó fi joyè Gbọ́baníyì ilẹ̀ Ìjẹ̀bú lẹ́yìn tí kábíyèsí tó fi El-Rufai joyè tí kò fi ọmọ ẹ̀yà míì jẹ rí ó ní El-Rufai má ṣàbẹ̀wò sí Ọbásanjọ́ ní ìlú Abẹ́òkúta fúnra El-Rufai náà ló gbé ìpàdé náà èèyàn bó ṣe ṣèpàdé pẹ̀lú Ọbásanjọ́ sórí ẹ̀rọ ayélujára X tó ń jẹ́ Twitter tẹ́lẹ̀ tó sì jẹ́ kó di mọ̀ wípé òun àtàwọn ọ̀rẹ́ òun làwọn ṣàbẹ̀wò sí Ọbásanjọ́ àti pé Ọbásanjọ́ gba àwọn lálejò dáadáa kódà ó jẹ́ kó di mọ̀ pé ìyàwó Ọbásanjọ́ ìyẹn arábìnrin Ọbásanjọ́ ó ṣe àwọn lálejò tó sì dáná aládìídùn fún àwọn rẹpẹtẹ ṣùgbọ́n àwọn tó súnmọ́ Ọbásanjọ́ tí wọ́n mọ̀ nípa àpàdé wọ́n jẹ́ kó di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé Ọbásanjọ́ àti El-Rufai wọn kò sọ ohun tí wọ́n jọ sọ ṣùgbọ́n wọ́n fàṣírí sọ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wípé ọ̀rọ̀ nípa Nàìjíríà wà lára àwọn nǹkan tó jọ sọ wọn lọ Ọbásanjọ́ bí El-Rufai pé láti nǹkan bí oṣù keje tó ti kúrò níjọba báyìí kí làwọn nǹkan tó ṣe báwo ló ṣe ń gbádùn sinmi ẹ̀ bẹ́ẹ̀ la gbọ́ pé El-Rufai náà fi àwọn èròǹgbẹ̀ pàápàá iléeṣẹ́ olówó iyebíye kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dá sílẹ̀ èyí tó fi ọmọ ìlú Ìjẹ̀bú kan ọ̀gbẹ́ni Jimmy Lawal tó fẹ́ fi ṣe alága wọn ló fi tó Ọbásanjọ́ létí bákan náà lẹ́gbọ́n kan tó jọ sọ̀rọ̀ òṣèlú bí nǹkan ṣe rí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọn kò ṣe mú El-Rufai fún ipò mínísítà gbogbo eléyìí la gbọ́ pé Ọbásanjọ́ àti El-Rufai jọ jíròrò lórí ṣùgbọ́n tí wọn kò tí ì sọ̀rọ̀ ètò ìdìbò ààrẹ ọdún 2027 a gbọ́ pé Ọbásanjọ́ gbàgbọ́ wípé àsìkò òṣèlú ti tán báyìí o àsìkò kí ààrẹ Bọ́lá Tinubu kó mú àwọn ìlérí ẹ̀ṣẹ̀ ìlànà wà tó sì jẹ́ pé wọn àti El-Rufai wọn kò jọ jíròrò lórí ẹni tí yóò ṣààrẹ lọ́dún 2027 rárá ọ̀rọ̀ nípa El-Rufai àsìkò gómìnà ẹ̀ ní tó ń ṣe lẹ́yìn tó kúrò ní gómìnà àti iléeṣẹ́ tó fẹ́ dá sílẹ̀ ìní àwọn méjèèjì ni wọ́n jọ jíròrò lé lórí.